ohun tí wọ́n ti fojú àwọn ènìyàn rí ní orílẹ̀-èdè yìí kèrémíkọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyà ni wọ́n ti fi jẹ àwọn ènìyàn. Mo rí ti youth corps kan ó dùn mí dé ọkàn mi lè gbé tí wọ́n lù ú bí ẹni máa kú, wọ́n bẹ́lí láyà bí kẹ́mi ẹ̀ sáàbọ̀ tó. Síbẹ̀síbẹ̀ àwọn ará àwọn ẹbí àwọn èèyàn àwọn ẹlẹ́sìn tí wọ́n ń hùwà yìí wọ́n sì tún ní gut, wọ́n tún ń sọ̀rọ̀, wọ́n sì tún lẹ́nu wọn ń sọ̀rọ̀. Kókó ọ̀rọ̀ mi, oníròònú yàtọ̀ sí oníròrí, oníròrí yàtọ̀ sí oníròònú, oníròònú ọ̀tọ̀, oníròrí ọ̀tọ̀. Oníròònú ò lè gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi láyé àfi àwọn tó ń ro orí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń kọ́mẹ̀tì àbí bú mi pé àgbàlagbà tí ò níròònú wọ́n gẹ́ẹ̀tì right o. Mi gbọ́dọ̀ níròònú o, èmi ní ń pè ní aláìníròònú ara Galatia. Tí n bá níròònú máa lápá tension, tí n bá níròònú oríṣiríṣi àwọn àìsàn ló máa wà. Mi ò níròònú àtọ́. Now mi kì í ṣe oníròònú. Now bóyá òpònú àbí kíní kan kò sí tó kàn mí pẹ̀lú gbogbo yẹn nítorí wípé oníròrí ni èmi, oníròrí ló dẹ̀ lè gẹ́ẹ̀tì àwọn ọ̀rọ̀ mi. Ìyẹn lẹ́fẹ̀ẹ́ pé sẹ́rí gbogbo àwọn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí oníròònú ni wọ́n torí wọn lórí tán fẹ́ rò. Orí wo náà fẹ́ rò? Orí tán ti sánmọ́lẹ̀ tó ti yọ kókó dúdú, orí tí ọpọlọ tó ti dàrú tó ti mì wórówóró. Bó wọn sì fẹ́ ní ìròrí, wọn à lè ní ìròrí náà. Ọpọlọ ti ṣubú, ọpọlọ ti dànù, ọpọlọ ti dọ̀bálẹ̀, ọpọlọ ti jọba, ọpọlọ ti lọ náà. Inú ni wọ́n máa ń rò. Ẹ jẹ́ kí n pè wá sákèsí pẹ̀lú oníròrí. Ẹ wo ọ̀gbẹ́ni wa yìí, ẹ wo Sheikh wọn yìí Gumi. Ní àkókò kan tí àwọn Buhari àtàwọn èèyàn kọ̀ọ̀kan tẹ́ wà lórí oyè, kí fún kí Buhari tó débẹ̀, ó lọ wọlé sí wọn lábẹ́ wípé gbọ́n Boko Haram yẹn ẹ má pa wọ́n, ẹ má tì wọ́n mọ́lé, ẹ jẹ́ ká lọ fi wọ́n sínú ẹ̀kọ́ ológun. Wọ́n wá pè wọ́n ní repentance Boko Haram, repentance Boko Haram. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n tó ọ̀nà títí wọ́n gbà wọ́n sínú ológun? Níbo ni ọpọlọ àwọn èèyàn wá wà náà? Wọ́n gba bandit Boko Haram sínú ológun. Ìyẹn kóyà jẹ wá lọ́pọ̀lọpọ̀, ó fún wọn láàyè láti jẹ́ kí wọ́n wọlé sí wa lára. Bàbá yìí ti tò ìwé Nàìjíríà gan, Ọlọ́run ni ò padà gbà fún. Ọlọ́run ni ò padà gbà fún. Ẹ kíyèsí o, ní ẹnu bí oṣù mélòó kan ní last year ní agbépàdé kan wá sí Ìbàdàn. Àwọn Boko Haram bandit ISWAP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nítorí pé wọ́n wà nù gbó náà fi ń wà bí ẹranko. Ẹ kó wọn wá sáàrin ìlú kẹ wá fi wọ́n sílé ìwé. Gbogbo àwọn ọ̀rẹ́ wa ní Ìwó lọ́hùn, àwọn àáfàá nílùú Ìbàdàn, oríṣiríṣi gbogbo wọn ló pèsè síbẹ̀. Tí ìkan tiẹ̀ ní ajígini arìgini pé Gumi ó gbowó ó gbéyàn pamọ́, kò kàn ní tòun o, ó pààyàn kò kàn ní tòun o. Ká ní ààyè gbà wọ́n tí Amẹ́ríkà ò dìde, wọ́n á kó àwọn yẹn wá sígboro, wọ́n á fi wọ́n sí àwọn skul, àwọn professor wọn, àwọn doctor wọn, àwọn professor tí ò ní ọpọlọ. Mi mẹ́rin tó fún wọn doctor, mi mẹ́rin tó fún wọn professor tí wọ́n à ní ọpọlọ rárá, tí wọ́n à ní orí tí wọ́n lérò. Àwọn èèyàn á tún wá wà, wọ́n á tún ti lọ káàkiri ní abẹ́lé débi pé ọwọ́ kan tán bá fọn wíṣù báyìí ní 2027 ìdààmú dé bá Nàìjíríà nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oníròrí ó yàtọ̀ sí onírònú o. Má bá onírònú ṣe lọ títí, ìròkúrò náà máa ń lò. Oníròrí ẹni tó ní ọpọlọ, ẹni tí nọ́mbà 6 ẹ̀ ń ṣiṣẹ́, òun ni kó o bá rìnrìn àjò. Mo fẹ́ kẹ́ ẹ rórí wa dáadáa gbogbo ọmọ Yorùbá. Mi ò fẹ́ mọ̀ bóyá oníṣẹ̀ṣe ni àbí Kristẹni àbí Mùsùlùmí ni ẹ́. Ìbò Mùsùlùmí tó bá ti ní humanity, oníṣẹ̀ṣe tó ní humanity, tó ní love, tó ní peace, wo we are one. Sórí àwọn onírònú ni wọ́n máa ń ronú pé káwọn sá máa pànìyàn, káwọn máa wò pé lẹ́gbẹ́jẹ́ ẹlẹ́bọ ni, lágbájá yìí kì í ṣe èèyàn wa. Nínú òkè lẹ́mi ẹ jẹ́ ká lọ báyìí, ẹ jẹ́ ká lọ báyìí bóyá máa yé yín. I'm a Christian to the core, tí ò ní tàbí ṣùgbọ́n nínú. Àwọn nǹkan kan wà tí mi ní agree. Wọ́n lè kọ́ mi ní school of theology, wọ́n lè wàásù ẹ̀ fún mi, wọ́n lè kà fún mi ní Bíbélì, màá tún gbé ọpọlọ mi kalẹ̀, màá rò. One, wọ́n mú bìkan náà Deuteronomy, mi ò ní sọ bẹ̀ fún ẹ, wọ́n náà lọ wá Deuteronomy. Wọ́n mú ibì kan níbẹ̀ wípé Ọlọ́run sọ wípé obìnrin ò gbọ́dọ̀ wọ ṣòkòtò, which is not. Hello, I think we are 22:5 ṣá.
ohun tó wà ń bẹ̀ ni wípé kí ọkùnrin má ṣe mú ohun tí ṣe ti obìnrin wọ̀, kí obìnrin náà má ṣe mú ohun tí ṣe ti ọkùnrin wọ̀. Wọ́n sì wá fi ń kọ́ wa nílé ẹ̀kọ́ fi kọ́ àwọn èèyàn pé obìnrin ò gbọ́dọ̀ wọ ṣòkòtò. Why obìnrin? Mo gbé ọpọlọ mi kalẹ̀ pé teacher don't teach me nonsense. Kò sí, mo lọ wo inú Google, mi ti ẹ̀ wá bá trọ́sà gan pàdé nínú Bible. Ẹ gbà mí bí mo ṣe ń sọ lọ wípé ẹni bá wo part 1 yẹn, màá fẹ́ kó tún gbádùn part 2 yìí. Mo ní Christian ni mí. Wọ́n wá máa ń kó tìbí kan ní Deuteronomy 22:5. Obìnrin kò gbọ́dọ̀ mú tí ṣe ti ọkùnrin wọ̀, bẹ́ẹ̀ lọ́kùnrin gbọ́dọ̀ mú tí ṣe ti obìnrin wọ̀. Gbogbo àwọn tó bá ṣe báyìí, wọ́n ní ẹni ìríra ni wọ́n. Òfin yẹn jẹ́ òfin ìmọ́tótó. Òfin yẹn ó jẹ́ òfin ìmọ́tótó. Tí n bá gbé gíláàsì sójú wọn ni afọ́jú ni bàbá àwọn ń gbọ́ pé inú wọn jàn, wọn lọ́pọlọ. Èmi lójú ṣùgbọ́n recommended, not recommended. Recommended. Mo dàgbà mi ò sakọ mọ́. Ayé ń tàn ti bàjẹ́ àbí kò lówó lọ́wọ́ ni. Now, as I was saying, wọ́n ní nínú ẹ̀kọ́ Bíbélì, ìyàwó kan ṣoṣo ló yẹ kí Kristẹni fẹ́. Mo jókòó mo rò, tí n bá fẹ́ ìyàwó méjì ṣé mo lu òfin Ọlọ́run? Thou shall not marry 2 wives. Kò sínú òfin mẹ́wẹ̀ẹ̀wá. Wọ́n lè gbé lérí kí wọ́n dìímú kán máa lò bá mi jà kọ̀ọ̀kan mi rárá. Ní ìgbà tí wọ́n ń sọ nípa òfin yìí fún wa, bóyá Kristi àbí àwọn apọ́stù, nítorí èyí ni obìnrin yóò fi bàbá àti ìyá ẹ̀ sílẹ̀, yóò dàpọ̀ mọ́ ọkùnrin, àwọn méjèèjì yóò sì di ara kan, not ẹyọ kan but ara kan, which is one flesh, one body. It is not one figure. Now mo rorí mi, ó kò gbogbo wọn tó fẹ́ àwọn méjì mẹ́ta sọ́run àpáàdì ni wọ́n lọ. Sábrámù sọ́run àpáàdì ló lọ sí kò wọ́jọ́bọ̀ ọ̀run. Ṣé Dáfídì ò wọ́jọ́bọ̀ ọ̀run? Gbogbo àwọn bẹ́ẹ̀ lọ Ísáàkì, gbogbo àwọn tó fẹ́ ìyàwó méjì mẹ́ta ṣé wọn wọ́jọ́bọ̀ ọ̀run? Ṣé pa ìyàwó la ṣe wọ ìjọba Ọlọ́run? Ìgbà tán wá ń dán Kristi wò wípé gbọ́, obìnrin kan wà ní ìlú yìí, ó ti fẹ́ ọkùnrin 7, gbogbo wọn dẹ̀ kú mọ́ lórí. Ní ìjọba olóòótọ́, ta ni ó padà jí ọkọ fóbìnrin yìí? Ìdáhùn Jésù ní pé ní ìjọba olóòótọ́ a kì í gbéyàwó fún ni, a kì í fi ní fọ́kọ. Kálukú paradà wọ́n dàbí áńgẹ́lì ní ọ̀run. Now ìwà rẹ sí ọmọnìkejì la fi dá ẹ lẹ́jọ́. Iye obìnrin tó fẹ́, ọba àmọ́ fẹ́ yàwó rárá, ọba àfẹ́ yàwó, ọba àfẹ́ méjì, ọba àfẹ́ mẹ́ta, that is our own cup of tea. But mo jẹ́ oníròrí, mo wá padà sọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n jẹ́ ọlọ́pọlọ tó mì worowóró, tó tí wọ́n bá kó nǹkan sí lọ́pọlọ ẹ̀ lè dá gbéyẹ̀wò again. Nínú Kùránì kan, wọ́n ní Allah sọ fún mọ̀mọ́ pé wọ́n sọ wípé Ọlọ́run bímọ. Ibẹ̀ náà ti tó bá rí àṣọ pé kúlúfà Allah adu sàmọ́dù adu whatever adu, pé wọ́n sọ pé Ọlọ́run bímọ léè tí ò lè ṣẹlẹ̀, pé kíní ìsìn bí Allah nínú, pé wọ́n sọ pé Allah bímọ, pé ó ń bí Allah nínú, pé nítorí ẹ̀ ọ̀run máa ya sí méjì tó bá ń kọ̀ntínú láti sọ pé ọmọ Ọlọ́run ni Jésù. Ilẹ̀ máa pín sí méjì, àwọn òkè àwọn àpáta wọ́n fọ́ pẹ́rẹpẹ̀rẹ, wọ́n lànà. Wọ́n ló ti wá lé ní 1400 years tí a ti ń gbọ́ pé Allah ń bínú, ọ̀run ò pín yà sí méjì, ilẹ̀ ò pín yà sí méjì, òkè ò pín yà sí méjì. For sure Allah ti ń sọ̀rọ̀ yẹn kì í ṣe Ọlọ́run. Allah yẹn kì í ṣe Ọlọ́run tẹ́ ẹ bá ní ọpọlọ dáadáa. Many things ni wọ́n pọ́n léwé fún yín nínú àlùkùránì tẹ́ ẹ̀ lè gbé yẹ̀wò fúnra lára yín. Kí wọ́n sọ pé Yahudi àti Nọ̀sára, that's Jew àti Kristẹni, ẹ tún pè lẹ́lẹ́bọ àti Kristẹni nílẹ̀ Yorùbá, ẹ máa pa wọ́n. Báwo ni Allah ṣe máa wò wípé tí ọmọ rẹ bá fi Islam sílẹ̀, ẹgbẹ́ àbúrò bá fi Islam sílẹ̀, kò pa ìwọ náà dé agree? So lè dá ọpọlọ rò sórí, orí ẹ ti jí, ó ti dàrú ni. O lè dá ọpọlọ rẹ rò bá mo ṣe máa pa ọmọ mi. So lè jẹ́ Allah yìí ló fún mi lọ́mọ kó ní kí n pa. Now ṣé oníròrí ni ẹ àbí onírònú? Padà lọ́lé kọ́ lọ sùn mẹ́ta tẹ̀dá ń sùn kó wo ibi tó belongs to. Sórí gbogbo ariwo èébú èpè tó ń ṣe yẹn kò lọ́pọlọ. Lọ sùn dáadáa. Àwọn kan ń béèrè nígbà tí mo ṣe fídíò bóyá kan méjì sẹ́yìn, ṣé àwọn ará Israẹli yẹn fẹ́ràn wa? Wọ́n fẹ́ràn wa ju àwọn ará Arab sí yín lọ. Àwa ti rẹ́yìn tó fi ọmọ Israẹli tó jẹ́
ọmọ Yorùbá àbí Nàìjíríà tó fẹ́ ọmọ Israeli, ẹ̀yin ò lè fẹ́ àwọn ọmọ Arab, ẹ lè ẹfà fẹ́ wọn nígbà. A ní ọmọ Nàìjíríà tó ní stay sí ilẹ̀ Israeli, mélòó ni mùsùlùmí tí wọ́n fún stay ní Saudi? Ẹ ní ọpọlọ, inú lẹ̀ ń rò, ẹ ní orí, ẹ ní ọpọlọ rárá. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ ká máa sọ̀rọ̀ lásọtán. Àwa ti wá àlàáfíà ṣáájú, ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ àlàáfíà. A ti sopọ̀ tá a wá àlàáfíà. A jáde pẹ̀lú àwọn akéwùgbà góòdù, ẹni ká gbẹ́nu wa sọ ẹnu wa rùn, kò sí èbúté ẹ̀bú wa tán. Wàhálà tẹ wá fẹ́ yẹn ó ti dé bá yín báyìí, ogun tẹ́ ń pè yẹn ó ti dé bá yín báyìí. Ẹ má wulẹ̀ sọ pé ká mú yín lọ síra lọ pa yín, ibi náà lógun pa yín mọ́. Bí Olúwa ti ń bẹ tẹ́mẹ̀wá, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ìtẹ́ jẹ́ oníròrí, lórúkọ Jésù ọpọlọ rẹ ò ní jọba. Mo sì tún ń bọ̀, ẹ fi lè ṣe apá kejì, sí oníròrí ni ẹ àbí onírònú. Gbogbo àwọn mo fẹ́ kẹ́ jẹ́ ká fi etí sùnùkùn gbọ́ ọ̀rọ̀ yìí, ká fi ojú sùnùkùn wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà sẹ́gbẹ́ kan, gbé ẹlẹ́sìnmẹ̀sìn sẹ́gbẹ́ kan, jẹ́ ká sọ reality. Bí o bá lè gbọ́, yóò dára púpọ̀. Bí ọjọ́ mélòó sẹ́yìn, on the 28th February, ní Amẹ́ríkà àti Israel ṣe ìkọlù sí Iran. Ní àkókò kan mo gbé Iran wá wípé àwọn ènìyàn ń bínú páwọn ò fẹ́ mùsùlùmí mọ́ níbẹ̀ nítorí Ayatollah, ọwọ́ rẹ̀ fà Ayatollah ló ń jẹ́. Now àwọn kan sáré bọ́ sórí comment section ní pé fake news. N tí mo fẹ́ kájọ reason sí ni wípé sẹ́rí ogun yìí, àwọn kan ń jó, àwọn kan ń yọ̀, àwọn kan ń banújẹ́ lórí rẹ̀. Bí eléyìí ò bá kárí àgbáyé gẹ́gẹ́ bí jihad tí wọ́n ti nílẹ̀, omi sì ń bọ̀ tó máa kárí gbogbo àgbáyé. Dẹ́tẹ̀ tí ó kárí àgbáyé yẹn bá dé, Yorùbá Muslim nítorí kò jẹ́ Sheikh, Alfa, Ustaz, Imam, nítorí kò jẹ́ wọn recognize rárá o as a Muslim. Ibi tó kodoro ọ̀rọ̀ ń lọ gangan òun là ń sọ yẹn. Ó pẹ̀lú àwọn tó máa kọ́kọ́ bọ́ǹbù dànù. Ó ṣe àpẹẹrẹ ẹni pásítọ̀. Ó dùn mí fún ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ̀yin GO gbogbo tẹ́ ń sọ wípé n tá à ń ṣe láìkẹ́ ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ kí wọ́n ṣẹ̀sìn wọn. Nìkan mọ́ ṣẹ̀sìn wọn. But ohun tí ó dà lúrú tí ó kò bá wa lọ́jọ́ ọ̀la kí wọ́n drop ẹ̀. Ẹ wo iye ọdún náà, àníká mú ti Malam Yusuf sẹ́gbẹ́ kan, ká mú Tadégún àsẹ́gbẹ́ kan. Àwọn bàbá wọn kan ti wà over 50-60 years ni wọ́n ti ń búlì ẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì. Léètí ìwé ẹ̀sìn wọn gan lòdì sí pé ẹ má lọ bá wọn, ká má wà bá yẹn, má bú ẹ̀sìn wọn, ká má bú ẹ̀sìn yín. Ṣùgbọ́n mi mọrú èrò tí wọ́n ní. Ọ̀pọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́ sọ pé kí ni wọ́n ń ṣe báyìí fún? N tó ń dùn ní chọ́ọ̀chì ẹ àbí? N tó ń dùn ní bẹ́rẹ̀ sí máa pọ̀ ní chọ́ọ̀chì ẹ. Tó bá ti lè sọ̀rọ̀ àbò support àwa tá à ń ṣe nǹkan wọ̀nyí, àwọn Muslim ọ̀rẹ́, àwọn aláàjì ọ̀rẹ́, àwọn ìmáàmù ọ̀rẹ́ wọn máa sá fún ẹ. Àwọn Muslim wá ṣọ́ọ̀ṣì wọn máa sá àbí? Àwọn Muslim kan ní number 6 tí orí wọn pé gan, tí wọ́n mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n ti kó àwọn sínú ìgbèkùn, ìdààmú àti wàhálà ogun tó ń bọ̀. Ó fẹ́ ṣe ìsọjí ńlá, ó fẹ́ 10,000 èrò àbí? No problem. Tí kì í bá sórí ọ̀fẹ́ tá a ní, t'Amẹ́ríkà bá wa kápẹ́ àtàwọn sójà ilẹ̀ wa, ká dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa Tinubu. Kọ́lọ́n jẹ́ kẹ́mi ìrógùn, kọ́lọ́n jẹ́ kó lè lọ ní second time, kọ́lọ́n mẹ́jẹ̀ kan padànù. Tí ó ń bá wa rìnrìn àjò yẹn lábẹ́nú, láì jẹ́ bẹ́ẹ̀, ǹjẹ́ yín mọ̀ pé bandit, Boko Haram, herdsmen, ǹjẹ́ mọ̀ pé pọ̀ tó báyìí? Ǹjẹ́ mọ̀ pé wọ́n ní irin sí ogun ìjà tó pọ̀ tó báyìí ní Nàìjíríà? Ẹ ò lè mọ̀. Nígbà tí ò kan fámílì ẹ, tí wọ́n jí fámílì ẹ gbé, tí wọ́n pa fámílì ẹ, tí wọ́n gbó lọ fámílì ẹ. Ìkan nílò àwọn ìlú tó ń sponsor wọn, Iran, tó ń kó ìbọn àwọn ammunition ránṣẹ́ sí wọn, ò ní eléyìí. Àwọn ni wọ́n dúró láti jagun jihad àgbáyé. Abẹ́ wọn ni Gumi wà. Ẹ rí pé ìbànújẹ́ dé bá Gumi gidi gan. Ó wá ń dúpẹ́ pé Ayatollah ó kú sínú ẹgbùn ẹ̀sìn torí yóò lọ gba 72 fàjì ní òde ọ̀run. Kó náà dúró bóyá máa kú sínú ogun ẹ̀sìn. Ẹ kíyèsí gbogbo ẹ̀yin ènìyàn, ohun tí mò ń try láti sọ ni wípé tó bá bójú yóò padà bá imú. Tá a bá jọ jìjà yìí kí wàhálà Nàìjíríà kó tán
ẹ kíyèsí, ẹ jẹ́ kí n sáré fi àwọn fídíò kéékèèké kan hàn yín. Nígbà tí ìṣẹ̀lẹ̀ gbàrà, àwọn kan dunnú ní Iran, àwọn kan bànújẹ́, wọ́n ń jagun lọ nítorí pé ọwọ́ Ayatollah ti tẹ agbára ìjọba lọ́hùn-ún, ló jẹ́ káwọn yẹn dìde ogun. Gẹ́gẹ́ bí Gumi náà ṣe ń recruit àwọn èèyàn, ẹ mọ̀ pé kan náà àwọn ọmọ àbí méjì ó ti wà ní gọ́ọ̀mẹ̀ntì báyìí, òun náà mú àkàbà yẹn gùn díẹ̀díẹ̀, tọ́wọ́ ẹ̀ bá ti lè tó ibi tó ń lọ tán, wọ́n á sọ orílẹ̀-èdè di Muslim country. Á wà wọ wàhálà ní pẹrẹu. Wọ́n á wá lọ́ǹṣì òfin sàríà wọn tí wọ́n ń gbé káàkiri látọjọ́ yìí. Nínú ìrìn àjò tí wọ́n dún ní ìsìn pé gbogbo gọ́ọ̀nà ilẹ̀ Yorùbá ní 2027 yẹn wọ́n fi kọ́ jẹ́ Muslim. Kò sí tó bad nínú kó jẹ́ Muslim tí wọ́n bá ní èrò tó yàtọ̀, tí wọ́n bá ní negative thought lọ́kàn, tí wọ́n bá ní àwọn ẹ̀mí wípé a fẹ́ lò wọ́n láti lè gba sàríà, a fẹ́ lò wọ́n láti lè jagun jihad. Kò sí tó burú nínú ẹ̀. But n tó wà lọ́kàn tiwọn, àwọn àṣírí, àwọn agenda tí wọ́n ní, ìwọ ò mọ̀ bí owó ṣe wọlé sí church ẹ̀, sí àpò ẹ̀ ńlò ń dù. Òun rí wa bí ẹni tó ń ṣe fracas. Àbí àánú ẹ̀ dẹ̀ ṣe mí gan. Ò bá ronú gidi. Ok, ẹ jẹ́ ká kọ́ lọ wò báyìí. Àwọn eléyìí ń dunnú pé Amẹ́ríkà àti Israel wọ́n ran àwọn lọ́wọ́. USA, Israel, thank you, thank you. USA, Israel, thank you, thank you. Jerusalem, Ok. Níbi tí àwọn eléyìí ti ń dunnú tí wọ́n ń yọ̀, níbẹ̀ ni àwọn mìíràn dìde tí wọ́n ń múra ogun. Níbẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà. It has broken our hearts. It has weakened us, and it at the same time it reminded us with the martyrdom of Imam Hussein alayhi salatu wasalam, and then we regain ourselves, and we felt that this is the path. Sórí tí àwọn yẹn ń wọ́ àsíá Israel àti USA nílẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni o ti rí lórí mídíà tí wọ́n náà ti wò, tó jẹ́ wípé ó ní agbára díẹ̀. Bọ̀ bí ṣe wù kó lè rí, mo fẹ́ kó mọ̀ wípé yes, ibi tẹ́lẹ̀kùn ti ń sunkún láláyọ̀ ń yọ̀. Ẹ má jẹ́ kí fídíò yẹn ó gùn púpọ̀ kí a lè gbádùn ohun tí mò ń gbìyànjú àti sọ. Now, Israel, USA wọ́n pawọ́pọ̀ láti gbógun ti Iran. One, kì í ṣe nítorí ẹ̀sìn nìkan, nítorí agbára. Àwọn ohun ìjà olóró tó lágbára tó lè bà ayé jẹ́ ó ń bẹ ní Iran. Kí ni wọ́n tò sílẹ̀ fún? Wọ́n fẹ́ fi jagun ẹ̀sìn. Wọ́n sponsor àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan bíi Nàìjíríà. Ẹ rí mufti wò ń gbà kan, ẹ kọ́ àwọn bí wọ́n ṣe ń yìnbọn, ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń wẹmi, ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń ta ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ni àgbẹ́kẹ̀lé wọn. Ẹ rí pé gbàrà tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ dé bá mufti wò n tó gbé síta, kò sí máa sọ wípé àwọn ní humanity làwọn ṣe fẹ́ gbìjà Iran. Bàbá kan ti ẹ kó gbogbo wa lọ, ìyẹn bẹ́ẹ̀ ta ẹ kó gbogbo wa lọ sí Iran ká lọ jagun ẹ̀sìn káwọn ó kú dànù. Ó lè já Nàìjíríà bí náà kó kú dànù. O ní láti lọ sọ́run yẹn. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ronú. Tẹ bá rí wa pa à ń ṣe comparative, à ń ṣe fracas, ẹ ronú sí dáadáa. Ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Lórúkọ Jésù yóò dára fún wa.